أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Al-Wazir Akeugba Gold ọmọ Akeugba Ẹrúmọ tó dé. À ń kìlọ̀ fóníkà kó fi kà sílẹ̀. Rere ni ẹ ṣe má ṣe ṣàìdá. Bó ti wù kó pẹ́ tó wá padà lábọ̀. Ìkan tí ó gbé òsì lọ́dọ̀ Olúwa. Ìkan tá gbé òsì lọ́dọ̀ Olúwa. Ìkan tá gbé òsì lọ́dọ̀ Olúwa. À ń kìlọ̀ fóníkà kó fi kà sílẹ̀. Rere ni kẹ́sẹ́ ẹ má ṣe ṣàìdá. Bó ti wù kó pẹ́ tó wá padà lábọ̀. Ìkan tá gbé òsì lọ́dọ̀ Olúwa. Lódì kejì, ire lẹ́san, ìkà náà lẹ́san. Ìkà lẹ́san, rere náà lẹ́san. Èyí ó bá lè ṣe nínú méjèèjì. Ẹ̀san àkè àdá lórí ọmọ. Ṣé ẹgbọ́n rere lẹ́san, ìkà náà lẹ́san. Ìkà lẹ́san, rere náà lẹ́san. Èyí yóò bá lè ṣe nínú méjèèjì. Ẹ̀san àkè àdá lórí ọmọ. Àyà kan bẹ nínú Al-Qur'an. Akeugba Gold ọmọ Akeugba Ẹrú ó máa ń jọ mí lójú gan. Kí ni tó ń jọ mí lójú ń bẹ̀? Ẹ̀yin tẹ́ wà lórí social media, ẹ bá wa share lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ rántí pé new page lélẹ́yìí. Bẹ́ẹ̀ bá ṣe ń share, ẹ máa bá wa follow page yìí, Al-Wazir TV. Tó bá dínú Ramadan, a máa lo Al-Wazir yìí pẹ̀lú another page. Ọmọ Akeugba Gold, ọmọ Akeugba Ẹrú TV. A máa lo méjèèjì pọ̀ mọ́ra wọn. Ọmọ Akeugba Ẹrú yẹn la máa lò jù nínú Ramadan pẹ̀lú ògo Ọlọ́run. Àyà kan bẹ nínú Al-Qur'an. Ó máa ń jọ mí lójú. Ọlọ́run ní tabaraka alladhi biyadihil mulk wa huwa ala kulli shay'in qadir. Biyadihil mulk wa huwa ala kulli shay'in qadir. Alladhi khalaqal mawta wal hayyata liyabluwakum ayyukum ahsanu amalan. وهو العزيز الغفور. الذي خلق الموت. الذي خلق الموت. Ọlọ́run lémi Ọlọ́run. Glory be to Almighty Allah. Mímọ́ ni fọ́lọ́run. Títóbi ni fọ́lọ́run. Gbangba Ọlọ́run. Gànrìwò Ọlọ́run. Gbangba Ọlọ́run. Tabaraka alladhi biyadihil mulku. Ìbùkún ni fún Olúwa náà. Ìbùkún ni fún Olúwa náà. Ọba tó jẹ́ pé lọ́wọ́ ẹ̀ ni agbára ayé àti tọ̀run wà. Alladhi khalaqal mawta wal hayyata. Ọba tó dá ikú tó sì dá ìyè. Liyabluwakum ayyukum ahsanu amalan wa huwa al-azizul ghafur. Ibi tí mo wá lọ ni mo dé yẹn. Liyabluwakum láti lè dán yín wò. Mo dá ikú, mo dá ìyè láti lè dán yín wò. Just a form of trial láti lè dán yín wò. Just to put you into examination. Kémi Ọlọ́run ó lè dán yín wò. Ayyukum ahsanu amalan. Èwo nínú yín ni ó ṣiṣẹ́ rẹ̀ kó tó kúrò láyé. Èwo ni bíbẹ láyé rẹ̀ yóò lò fún sẹ́rẹ̀. Èwo ni ikú rẹ̀ á dúró fún sẹ́rẹ̀. Liyabluwakum ayyukum ahsanu amalan wa huwa al-azizul ghafur. Kí ni tó wá jọ mí lójú níbi àyà Suratul Mulki, àyà àkọ́kọ́ àti kejì. Kí ni tó jọ mí lójú ńbẹ̀ ni wípé kí ló dé tọ́lọ́run ò tí síwájú pé mo fẹ́ fi ikú àti ìwà láàyè yín dán yín wò láti mọta lẹni tí ó kírun jù. Ní tó yà mí lẹ́nu nù. Kí ló dé tọ́lọ́run ò pùtì ẹ̀ pé mo fẹ́ mọta ni ó ṣe sàrà jù. Mo fẹ́ mọta ni ó yọ zàká jù. Mo fẹ́ mọta ni ó ṣiṣẹ́ hajj jù. Mo fẹ́ mọta ni ó gbààwẹ̀ Ramadan jù. Ọlọ́run ò sọ yẹn. Ọlọ́run ni mo dá ikú àti ìyè
láti fi dán yín wò pé ta ni ó ṣiṣẹ́ rẹ̀ kó tó kúrò ńbẹ̀. Ó túmọ̀ sí pé tá a bá ń sọ̀rọ̀ ntọ́lọ́ ń kà kún láyé bẹ́ẹ̀ bá ti ń sọ̀rọ̀ ẹ̀sìn ẹ máa fi sẹ́ẹ̀rì tẹ̀lé. Allah ó dé ẹ̀sìn tí ò ní sẹ́ẹ̀rì nú. Allah ó dé jàfà tí ò ní sẹ́ẹ̀rì nú. Allah ó dé pásítọ̀ tí ò ní sẹ́ẹ̀rì nú. Èyíkéyìí orí ọjẹ́ ń bẹ̀ fi sẹ́ẹ̀rì kẹ́sìn. Mo ti sọ láìmọye wáàsí tó kọjá. Ó pé èèyàn kéèyàn má lẹ́sìn kó níwàárí. Ó gbọ́ mi yé, ó pé ẹ kó o má lẹ́sìn kó dẹ̀ níwàárí kó tó kú láyé. Kí nìdí tó fi pé ni wípé tó o bá lẹ́sìn tó o bá níwàárí according to the teachings of the Holy Quran. Ayé àmọ́ ò ná love ma azana dina wàdúníyà ìdájí tá máa. Lábàárà ká lọ òfin dúníyà bíládì. Lábàárà ká lọ òfin dúníyà bíládì. Kí ló tẹ́ wà níbẹ̀ ẹ má jìnnà sí fóònù lẹ́nìí. Àṣebàjẹ́ òrùpa fẹ́ fèsì ni ọ̀rọ̀ Ọlọ́run là wá gbé dání. Máa sanadina wà dúníyà ìdájí tá máa. Lábàárà dúníyà bíládì. Kí ló dé tọ́lọ́run ò sọ wípé nítorí ẹ̀sìn lòun fi ṣe ìwáyé rẹ̀ ní tíráyà wáì tó jẹ́ pé nítorí ìwà ayukum asanu amalan. Mo fẹ́ mọ̀ ta ni ó ṣiṣẹ́ rẹ̀ nínú ẹ̀yin ènìyàn láyé fi jẹ́ tíráyà. Ọmọ ìyá mi tá a bá ń bẹ láyé ẹja ṣiṣẹ́ rẹ̀. Mo rí ìṣẹ̀lẹ̀ kan lórí íńtánẹ́ẹ̀tì. Arákùnrin kan ní ń fún wàrà màálù ó wà live. Arákùnrin kan ní ń fún wàrà màálù. Bó ṣe wá ń fún wàrà màálù yẹn ó fún màálù kínní sínú korobá ó fún kejì sínú korobá ó fi wá fún màálù 10. Korobá yẹn ti kún ó fẹ́ dókè. Ó wá ní kóun ó fún màálù. Ó wá ní kí òun ó fún wàrà nọ́mbà màálù náà yẹn bá pọ̀ jù. Ó wá ní kóun ó fún wàrà nọ́mbà 11. Nọ́mbà 11 tó fẹ́ fún yẹn ni màálù yẹn bá ṣèṣì fẹsẹ̀ ta nípa. Nínú bá bí. Bóun náà ṣe bínú pé kóun gbá màálù yẹn nípa padà. Ẹsẹ̀ rẹ̀ kejì tó fi lélẹ̀ ó gbé ẹsẹ̀ kan sókè ìkejì tó wà ní ẹsẹ̀ yẹn yọ ni bẹ́sẹ̀ yẹn tẹ yọ gbogbo wàrà màálù 10 tó ti fún gbogbo ẹ̀kan dànù ni tí ò dẹ̀ lè rí mi fún mọ́ níjọ́ yẹn. Ire lẹ́sàn ìkà náà lẹ́sàn ìkà lẹ́sàn rere náà lẹ́sàn. Èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san ké àdá lórí ọmọ. Nǹkan méjì ló bí Ọlọ́run nú jù lára Shaitan, lára Ibilis, lára Azazilu. Nǹkan méjì lè ṣùgbé ní Shaitan gbé dání tó bí Ọlọ́run nú jù. Àkọ́kọ́ tí Ṣètánì gbé dání tó bí Ọlọ́run nú ní Operation Pull Him Down. Ó rí pé ọjọ́ oríire ànábì Ádámà lóde yìí. Òun la fẹ́ gbé ore fún. Ọjọ́ náà lọ takò ànábì Ádámà kó ṣe lè jẹ́ pòun nírí Ọlọ́run ló pè lógo. Ó ṣe lè jẹ́ pòun níwọ Ọlọ́run fẹ́ rán lọ sáyé. Ó ṣe lè jẹ́ pòun ló fẹ́ ṣe ní Khalifa, the first ruler in the world. Why tó jẹ́ Ádámà why tí ò jẹ́ mi? Àkọ́kọ́ ń tó fà bínú Ọlọ́run lórí Ṣètánì nìyẹn. Èkejì ń tó fà bínú Ọlọ́run lórí Ṣètánì ni pé àwa ti wà lẹ́ni àpọ́nlé sílẹ̀ yìí náà tó wá dẹni àpọ́nlé ni. Torí òun ti ń bẹ ní òkè sánmà pẹ̀lú àwọn màláíkà tẹ́lẹ̀. Bílẹ̀ yìí náà bá tó lọ rí promotion yóò dẹni àpọ́nlé. Méjèèjì tí ń sọ majority alágbára do lórí ibú nìyẹn. Ló jẹ́ ń sọ wípé ìka ọjọ́ kan ó yára ba oríire ayérayé jẹ́ ju any other thing lọ. Ọmọ ìyá mi tó bá ń bẹ láyé máa ṣe rere. Sára fún àwọn ìkà tí ó ba yé èèyàn jẹ́ tán pátápátá. Ẹ worú ọmọkùnrin tó pààyàn nílùú Ìlọrin. Káti ẹ̀ sọ pé Ṣètánì lò tán yányán kó wá ní Ọlọ́run mi ìfẹ́ gbogbo ẹni tí bá ṣe òfo kò láàrọ̀ fún yàn. Wọn kì í lálẹ́ wọn kì í láàárọ̀. Ó lè jẹ́ pé lórí ìran keje lègún tó kúrò lórí wọn. Kó tiẹ̀ wá ní Ọlọ́run ó rí mi bí. Ṣàìtánì lógun òun àfìgbò ń bọ́ máa ń lò pọ̀. Ó ń bá lò pọ̀ bíi kúkú bíi yíyẹ òun tó gbá gbogbo owó tí ń bẹ lọ́wọ́ ẹ̀.
rí àdánwò yẹn bó ṣe kéré tóun ó lè ráforíjì lọ́dọ̀ Ọlọ́run èyí tí ò lè ráforíjì ló fo kọ̀ láàrọ̀ tọ́dánwò. bíbínú Ọlọ́run ọba bá dé ó lè ran gbogbo àwọn fámìlì rẹ̀ tí wọn ò mọ̀gbà tí ń dáràn. ọmọ ìyá mi tá a bá ń bẹ láyé ẹjẹ́ àṣẹ rere láàrin ọkọ àtìyàwó rere dọwọ́ wa ẹ má jẹ́ abayé ara wa jẹ́ láàrin ọkọ àtìyàwó. anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ni awwalu ma tus'alu an al-mar'a yawm al-qiyamah an salatiha wa an akli zawjiha. àkọ́kọ́ ntọ́nà wọn béèrè lọ́wọ́ obìnrin lọ́jọ́ gbẹ̀ǹde alkiyama tí ó dẹ̀ béèrè lọ́wọ́ ọkùnrin náà lọ́jọ́ gbẹ̀ǹde kiyama lẹ́yìn pọ́lọ̀ ń bá béèrè pé bó ló ṣe sinmi tó láyé kó tó béèrè nǹkan tó kù ìwà wo ló wù sọ́kọ rẹ̀ bó ló ṣe bá yé ọkọ rẹ̀ jẹ́ tó kù ń bẹ́ ọba yé ẹ̀jẹ̀ ni àbò tó ṣe. behind the success of a man there must be a woman òdodo ọ̀rọ̀ ni. behind the destruction, behind the pulling down of a man, there must also be a woman. Obìnrin ní gbé ọkùnrin ga, obìnrin ní jẹ ọkùnrin mọ́lẹ̀. Ẹ̀yin ọkùnrin ayé bẹ́ẹ̀ bá ṣoore fóbìnrin tó bá jàǹbá yín, ẹ má bà yé ẹ̀ jẹ́. Ẹ má bà yé ẹ̀ jẹ́. Kẹ́ ẹ fà lọ́lọ́run lọ́wọ́ pé gbogbo ohun tí mo ṣe fún ọ, mo yọ̀ọ̀dá rẹ fọ́lọ́run. Ọlọ́run dá. Ó ti tó. Ọjọ́ kan ń bọ̀ tẹ́ pàdé tí conscience ò ní jẹ́ ó gbádùn. Ó ṣeéṣe kó jẹ́ pé next oríire tiẹ̀ lọ́lọ́run ó gbé fún wọn. Ẹ̀yin ọkùnrin ayé, ẹ̀yin obìnrin ayé, tẹ́ ẹ bá ràn yàn lọ́wọ́ nínú ayé, ẹ má ròyìn pé tẹ́ ẹ bá báyé rẹ̀ jẹ́ ń tàn wọ́n ò lè ga. Kádàrá aláwo ó ṣòro láti yí láti yí kádàrá ó ṣòro jọjọ ibi àpẹẹrù máa dé kò ní ṣàìdé bẹ́ẹ̀ ẹ kìlọ̀ fálábòsí o kó lọ ṣọ́ra. ẹ kìlọ̀ fálábòsí kó lọ ṣọ́ra. ẹ kìlọ̀ fálábòsí kó lọ ṣọ́ra. ibi àpẹẹrù máa dé kò ní ṣàìdé bẹ́ẹ̀ ẹ kìlọ̀ fálábòsí kó lọ ṣọ́ra. Kí n tó débi ọ̀rọ̀ tí mo ń lọ gangan ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láyé Hajjaj bùnú Yusuf. Ọkùnrin obìnrin ayé tẹ́ bá ti fẹ́ra yín níyàwó ẹ ṣe pẹ̀lẹ́ ẹ má bàyé ara yín jẹ́ ẹ mọ̀ gbẹ̀yìn ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ̀dámọ̀ Ọlọ́run nìkan ló mọ̀ pín ẹ̀. Hajjaj ló fẹ́ ọmọbìnrin kan ó fẹ́ ọmọbìnrin yẹn ó jẹ́ aráàlú India ọmọbìnrin yìí rẹwà pọ̀ ó wá àdìjọ́ kan ọmọbìnrin yẹn wá ń wo mìíràn gbogbo èèyàn dẹ̀ máa Hajjaj pé no nonsense governor ni ẹ̀mí èèyàn ò jọ lójú tó nǹkan kì í rò lẹ́ẹ̀mejì ẹni ọba ti dáràn pípa kó máa bá lọ ni ẹni tí ò dáràn pípa gan lè forí kó. Obìnrin yìí wá ń wo mìíràn ńjọ́ kan sẹ́ẹ̀mọ̀ pé ọmọ tọ́jà ọlọ́mọdé wo mìíràn kú ni bóbìnrin bá tirẹ̀ wà mìíràn ni ọmọ wo gbogbo gbà ó wá ń wo mìíràn ńjọ́ náà ọkọ ẹ̀ ti dẹ́yìn ẹ̀ kò mọ̀ pọ́kọ ti dẹ́yìn òun ó wá ní fatabarakallahu ahsanul khaliqin ọlọ́mọ mọ̀nyàn dá mo ṣe beautiful mi ìbàjẹ́ náà o ọmọ pọ̀ síbẹ̀ Ọlọ́run ó máa kú iṣẹ́ lọ́jọ́ tó dá mi ó máa kú iṣẹ́ iwájú pé ẹ̀yìn pé skin pé bọ́dì ò rí jágbajàgba ó tún maintain figure imú ló tún point yìí eyín ló straight yìí mo rẹwà pọ̀ ó lámọ̀ bí mo ṣe rẹwà tó ntọ́lọ́ ń ṣe fóun tí ò tẹ̀hún lọ́rùn lọ́kọ tọ́lọ́ ń fóun torí bí nàkí ayé ń pè lọ́ba àwọn ọmọ pé nàkí ni bó bá sọ sílẹ̀ ńgbà míì àríbí ọ̀bọ àríbí nàkí tó Ọlọ́run tó bá bọ́ òun lọ́mọ jọmọ ó jọ òun ni o má jẹ́ òjọ ìnàkí ọkọ òun. Hajjaj sì wà lẹ́yìn ẹ̀ bá Hajjaj ṣe fọwọ́ tọ̀ nìyẹn ọmọbìnrin yẹn fẹ́ wọlé ọba fílẹ̀ òkúrò ńbẹ ó ń dé ààfin báyìí ó ní kán lọ arrest ọmọbìnrin yẹn kán arrest ẹ̀ nísìn wọ́n bá arrest ẹ̀ wọ́n mú lọ gbà ẹ̀wọ̀n ó lóun ó máa ronú nǹkan tóun àfi ṣe gbogbo ayé bá bẹ̀rẹ̀ sí ní bẹ̀ Hajjaj wọ́n bẹ́ẹ̀ ìgbà tó yá ó padà gbà ó ní òun one condition òun ọ̀fẹ́ mọ́ tóró ti pòun nínàkì ẹ dákun tọkọ àtìyàwó bá jọ ń jà kò sí èébú tọkọ àtìyàwó ò lè búra wọn pàápàá jùlọ àwọn obìnrin òpònú ọkùnrin lóbìnrin ọmọ ọbú lòun náà wàá gbé àpótí tìdí àjọ búra wọn á fẹ́ kú ni ọ̀dẹ̀ ní ẹni ó máa yẹ ọ̀rọ̀ tí wọn lóbìnrin ń sọ lójúmọ́ ni lóbìnrin
lójúmọ́ obìnrin produce 7,000 words nígbà tọkùnrin produce 4,500 words tóbìnrin ọba tí lo 7,000 rẹ̀ tán lójúmọ́ kò ní sùn ara rẹ̀ ò ní balẹ̀ wọ́rọ́wọ́rọ́wọ́rọ́ obìnrin la fi dá kódà nínú 4,500 words sí tiẹ̀ tọ́ yóò lò lójúmọ́ ó tún ya lò ń bẹ̀ kó lo 80 bí ọba tí ọba ṣe wèrè kó ṣe wèrè ń délẹ̀ ìran obìnrin la fẹ́ jọ́rán ìran ọkùnrin la fi wisdom rán wisdom ní tọkùnrin obìnrin ló lẹ́jọ́ obìnrin ló ní kó sọ̀rọ̀ báyé lè bàjẹ́ ó bàjẹ́ ọkùnrin tó rí ẹ̀ bá pẹ́ ní ó lo wisdom tó o bá níyàwó nílé kì í ṣe gbogbo ohun tí ìyàwó inú ilé ẹ̀ sọ nígbà tí ń bínú yẹn ló mìíní ẹ̀ o ìyàwó ilé ẹ̀ lè sọ fún ẹ pé ẹ̀yin olòṣì tí ò lè dáa fún wọn láyé yìí kò mìíní ẹ̀ tínú bá ń bí obìnrin lọ́wọ́ kò sí tí ò lè pé kó bàjẹ́ o ọkùnrin ni ó fọpọlọ gbé pé ẹ̀dá tá a dá obìnrin mẹkìsára ni wọ́n ọlọ́rọ̀ púpọ̀ ni wọ́n pàápàá jùlọ èyí tó bá kàwé nínú wọn èyí tó bá lajú nínú wọn á dàbí ẹni pé lẹ́yìn rẹ̀ kò sẹ́dá mi ìmọ̀láyé bá a ṣe dá wọn obìnrin nìyẹn ire lẹ́sàn ìkà náà lẹ́sàn ìkà lẹ́sàn rere náà lẹ́sàn ṣèyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san kéré àdá lórí ọmọ. ọmọ ìyá mi ni Àjájú bùnú Yusuf ìgbódìjọ́ keje tí ìyàwó ilé ẹ̀ ti lò lọ́gbà ẹ̀wọ̀n lórí pópè nínàkì ó bá ní ìdájọ́ mi ni pé ẹ lọ tú obìnrin yẹn sílẹ̀ ẹ jẹ́ kó kúrò nínú ìlú yìí kò gbọ́dọ̀ mú handkerchief kúrò nínú ìlú yìí òun ọ̀dájọ́ ọkú fún mọ́ bẹ́ẹ̀ oru ẹ̀ mọ́hun ẹ jẹ́ kó rìn jìnnà òun ọ̀gbọ́dọ̀ gbúrò ẹ̀ obìnrin yẹn bá kúrò nínú ìlú ó lọ tẹ̀dó sí abúlé kan tí òun ṣe state ẹ̀ tó jìnnà síbi tó wà ó wá di ọjọ́ kan ẹni tó jẹ́ president ìlú Àjájú ní gómìnà ní governor ni president ìlú wà ń yẹ̀lú ẹ̀ wò káàkiri ó inspect àwọn ṣẹ́ káàkiri ńlọ bá rí ọmọbìnrin kan tó náà wá wòran ó bá fetí kó ẹnìkan létí kò sọ́kùnrin tó dàgbà kọjá àfẹ́ ọba ayé ń fẹ́yàwó president ń fẹ́yàwó tó bá jẹ́ ìtọ́ rẹ̀ wà ló bá fetí kó wọ́n létí ó ní ẹ bá ń wádìí ọmọbìnrin yẹn sí ò sí nílé ọkọ ní wọ́n bá fún lábọ̀ wọ́n ní president wa kò sí nílé ọkọ ó ní ẹ bá ń sọ fún pé máa fẹ́ ìyàwó náà sọ pé ó ti tẹ́mi náà lọ́rùn kí n fẹ́ president ọwọ́ àdìjọ́ tí wọ́n ṣe marriage president ní òfin insult ní kò ń wá tọrọ ìyàwó gẹ́gẹ́ bí ipò òun bet gómìnà báyìí òun nípò rẹ̀ tó súnmọ́ bẹ́ẹ̀ gómìnà yẹn ni ẹ bá mi rán kó lọ tọrọ ìyàwó on my behalf nígbà tí ó rán yàn ó di ọkọ tó kọ obìnrin yẹn sílẹ̀ ńlọrán kó lọ bá tọrọ ìyàwó ọmọ ìyá mi bóore rẹ bá ń bẹ àwọn èèyàn dínà mọ́ mi wọn ò jẹ́ ń kọjá Ọlọ́run ìṣetán tí ó fún ẹ lóore ni Allah. bí wọn bá gbé adìyẹ gùn iye tí ó yé náà ni ó yé ńlá arákùnrin yìí gómìnà bá gbéra ó ti lé ìyàwó pírẹsidẹ́ǹtì nígbà ìyàwó jáde ó ti lo aṣọ ẹ̀há ó ti da nǹkan bojú kò dámọ̀ ìyàwó bá gun ẹṣin nígbà wọ́n parí ìgbéyàwó tán ìyàwó wá gun ẹṣin yẹn wá ní mo fẹ́ lo ọlá kan lónìí ọlá pé mo ti di ìyàwó president mo fẹ́ lò ọ̀gá gómìnà mo fẹ́ kẹ́ fún mi ní ọ̀nà kan gómìnà ní ìyá wa ṣé mọ̀ pé ó ti di ìyá rẹ̀ ìyá wa kí lẹ fẹ́ kí n ṣe màá ṣe anything ó ní nǹkan tí mo kàn fẹ́ kẹ́ ṣe ẹ bá mi fa okùn ẹṣin mi fún just 1 minute gómìnà bá mú okùn ẹṣin ṣẹ̀sìn mọ̀ pé àwọn obìnrin ni wọ́n ní ṣìà lọmọbìnrin yẹn bá tọwọ́ bá pò ló bá mú lápèjúwe ló bá mú 500 naira ló bá ó mú 1000 naira ó jù sílẹ̀ lápèjúwe ló bá ní owó kan bọ́lẹ̀ lọ́wọ́ mi gómìnà ẹ dákun ẹ̀dẹ̀ bá mówó yẹn ó wá ní gómìnà ẹ dákun ẹ bá mi mú 500 naira tí mo sọ sílẹ̀ yẹn gómìnà wá dá lóhùn pé your excellency 500 naira kọ́ 1000 naira lẹ́jù sílẹ̀ ó ní mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí mo ju 500 naira sílẹ̀ tọ́lọ́run sì sọ di 1000 naira mọ́ mi lọ nítorí pé 500 naira kò ní sùúrù Ọlọ́run wá gbé 1000 naira wá bá mi ó wí bẹ́ẹ̀ tán bá ó sí aṣọ kúrò lójú ni Làjájú bá rí pé ìyàwó òun lòun ń fa okùn ẹ̀sìn ẹ̀ ire lẹ́sàn ìkà náà ó lẹ́sàn ìkà lẹ́sàn rere náà lẹ́sàn
èyí kò bá lè ṣe nínú méjèèjì ẹ̀san ké àdá lórí ọmọ. ọmọ ìyá mi ẹ̀yin alágbára ayé, olówó ayé, ọlọ́lá ayé, onípò ayé, ẹ̀yin tẹ́ ń bẹ nípò ìjọba, ẹ̀yin ọba ayé, ẹ ṣe pẹ̀lẹ́, èèyàn níyìn gbogbo ń tẹ̀rí ẹ jẹ́. Má fara ní ẹnìkan, ẹni ọlọ́run ọba fara ní, o ò lè fara ní, ìwọ gangan nù nira ọlọ́run lọ wà. Ẹ má máa bínú jù, ìbínú ọjọ́ kan, ìgbéraga ọjọ́ kan, ó lè ba àṣeyọrí ẹgbẹ̀rún ọdún jẹ́. Gbogbo àṣeyọrí tó ti ń ṣe bọ̀ níjọ́ ti dáyé, ó lè pààyàn mẹ́wàá kọ́ lọ́wọ́ má bínú, ó lè jẹ́ pé ńjọ́ tó bá tẹ ìrà ìjọ náà lọ parẹ́. Ó kéré nù nǹkan tọ́lọ́run lè ṣe. Bẹ́ẹ̀ bá rí gbogbo ẹ̀, ẹ wo ohun tó ṣẹlẹ̀ láyé Babangida. Tí wọ́n bá ń ka àwọn pírẹsidẹ́ǹtì tí wọ́n ní àṣeyọrí ní Nàìjíríà, Babangida ló yẹ kó jẹ́ the best president ever tí Nàìjíríà ti ní, nítorí àṣeyọrí tó pọ̀. Ẹ dákun gbogbo alágbára ayé, mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ lára Babangida. Ẹ wò gbà tó dépò ọlá, ó dépò ọlá nígbà tí Nàìjíríà òmùgọ̀ wa ò jẹ́ ká mọ̀ yìí pé the best way láti handle wa ká lè ní ọjọ́ òní, ó ní Buhari di àgbọn fi handle wa ń gbà yẹn. War against his indiscipline. Bọ́ ọ bá tọ̀ lásán báyìí, ẹni tí ó mọ̀ ti dúró lẹ́yìn rẹ̀ pọ́ńtọ́ sẹ́gbẹ̀ẹ́ títì. Ìsìn ni wọ́n já receipt lé ọ lọ́wọ́, ó ti tọ̀, ó ti dáràn. Àìmọye ń tẹ́, ayé ẹ̀ ni ọkọ̀ wa ní kíw operation kíw, ẹ kíw, ó kálukú tó ni. Gbogbo nǹkan yẹn ni wọ́n ń lé rẹ̀. Àìmọye ẹni tí wọ́n ló jalè, ó tó jí owó ìjọba tó bá rẹ̀ lẹ́wọ̀n, àìmọye ni wọ́n dájọ́ ọkú fún. Ìdájọ́ ọ̀kanjú kò yẹn lọ́kàn Nàìjíríà lára tó ráàrírú ẹ̀ rí. IBB wá dé pẹ̀lú ẹ̀rín ọ̀mìmì. Ẹnìkan ọmọ pé sójà máa rẹ́rìn gbà yẹn. IBB ni the first Nigerian military president tó kọ́kọ́ rẹ́rìn. Láwọn èèyàn bá ń pè ha president wa yìí máa rẹ́rìn, ẹ̀rín ní gbogbo wa náà bá ń rẹ́rìn pé nǹkan dé o, ara wa tù wá báyìí, ẹlẹ́rìn la ní. Àṣé nǹkan bọ̀ lẹ́yìn ẹ̀ nínú president tó láṣeyọrí pé Nàìjíríà ó mú fún federal capital lọ sí Àbújá, òun ló lídìí ẹ̀ nítorí ikú oríṣiríṣi tí ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́. Òun la kọ́kọ́ president Nàìjíríà tó jẹ́ military head of state tó sọra ẹ̀ di president ẹnìkan kò dẹ̀ lè kó rí ẹ̀. Ọdún mẹ́jẹ̀ẹ̀jọ tó lò, Babangida generous. Ẹ̀wọ̀n tí Dangote sọ níbi book launch Babangida, ó ní majority àwọn táwọn jẹ́ billionaire lẹ́ni product Babangida làwọn. Ó sọ àwọn èèyàn dolówó, ó sọ àwọn èèyàn dọlọ́lá tààrà, kò síye tí ò lè ná láti fi ṣàánú. Bó ṣe wá náwó tó yẹn, ẹ tún wá wo àwọn àṣeyọrí tó tún ṣe. Àwọn state tí ń bẹ Nàìjíríà lónìí ó jẹ́ 36 àbí 35 tá a bá yọ federal capital kúrò. Ṣé 37 ni? 36 pẹ̀lú federal capital ó jẹ́ 37. 1/3 gbogbo ń ta níyẹn, òun ló create 1/3 gbogbo state tí ń bẹ ní Nàìjíríà. Ẹ jẹ́ n sọ díẹ̀ nínú àṣeyọrí Babangida, kẹ́ ẹ wá wo ìgbéraga àti bínú bó ṣe rọ́ọ̀bù ẹ̀ ní gbogbo àṣeyọrí. Òun là bá máa pè ní Nelson Mandela Nàìjíríà lẹ́nu. Òun ní ìbá gba iyì tó bá sanjọ́ padà wá gbà. Gbogbo ìjọba kalẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ wò lápèjúwe, òun ló create Yobe State, òun ló create Katsina, òun ló create Taraba, òun ló create Jigawa, òun ló create Kebbi, òun ló create Enugu, òun ló create Edo, òun ló create Delta, òun ló create Ọ̀ṣun, òun ló create Ekiti, òun ló create Akwa Ibom, òun ló create Federal Road Safety Corps, òun ló create State Security Services SSS tó di DSS lẹ́nu, òun ló create National Intelligence Agency, òun ló create National Defence Intelligence, òun ló build Aso Rock fìlà gangan, òun ló build the Third Mainland Bridge tí ń bẹ lẹ́kọ̀ọ́, òun ló complete Siroro Hydroelectric Power Station, òun ló construct Toja Bridge in Kebbi, òun ló create Jibia Water Treatment Plant, òun ló build the Chalawa Senga Dam in Kano, Kano Abuja Dual Carriage Express Ogbaberi, òun ló dán wò. Dáàmù nílùú Kano, iṣẹ́ ọwọ́ rẹ̀ ni. ECOWAS headquarter, iṣẹ́ ọwọ́ rẹ̀ ni. International Conference Center l'Abuja, iṣẹ́ ọwọ́ rẹ̀ ni. FHA Estate Nationwide, òun ló ṣe nígbà yẹn tó ní wọ́n máa kọ́lé 1 million naira ni wọ́n gbé contract ilẹ̀ gbogbo ilé tó kọ́ sí state kọ̀ọ̀kan. Òun ló construct High Court building
ní gbogbo state kọ̀ọ̀kan. Ó construct federal secretariat ní 36 states. Ó construct 2 political party. Òun ló dá party méjèèjì lẹ̀, òun náà láàrẹ méjèèjì. Òun ló sọ construct 4 divisional headquarter Nigerian Army. Òun ló construct military barrack l'Abuja. Òun ló construct Army School of Armor ní Bauchi. Òun ló construct Army Amphibious School. Constructed Nigerian Dockyard Snake Island. Constructed estate for workers of federal ministry. Àti bẹ́ẹ̀ lọ, ó ti pọ̀ jù. Allah. Láṣeyọrí Babangida, òun ló construct FEPA l'Abuja. Òun ló construct National Eye Center Kaduna. Òun ló construct Smelter Company Ikot Abasi. Òun ló construct Supreme Court, òun ló build ẹ̀. Àtàìmọye kódà Àjàòkúta Steel Company, òun iṣẹ́ ọwọ́ rẹ̀ ni. Abuja International Airport, iṣẹ́ ọwọ́ rẹ̀ ni. Nǹkan yẹn wá pọ̀ tá a lè kà tán lórí afẹ́fẹ́. Ẹ wá wo bí Buhari ṣe bí Babangida bó ṣe wá gbìyànjú tó ìtò ní achievement. Débi pé ECOWAS respect ẹ̀ jù òun ló kọ́ ECOWAS headquarter. Iṣẹ́ ọwọ́ ẹ̀ ni. Gbogbo wọn ń kó àwọn sójà Nàìjíríà máa lọ bòmí lọ jagun, iṣẹ́ ọwọ́ rẹ̀ lọ́pọ̀ jù mẹ́. Bó ṣe wá ṣètò yẹn ọdún 8 wá pé lẹ́yìn ìgbà tó lò tó lógun tó lákè. Wàdà lórí ọmọ. Ẹ̀yin tẹ́ bẹ lórí Facebook, ẹ bá wa tẹ like and love. Kí ni tí mo wá sọ débẹ̀ wá ní wípé ẹ wá àwọn bá ṣe yọrí Babangida ṣe wá pọ̀ tó yìí. Ọwọ́ àdìjọ tí wọ́n fẹ́ dìbò. MKO Abiola lọ bá ọ̀rẹ́ mi sọ gbépò ìsílẹ̀ kí n tó dìbò. Islam MKO Abiola ò jìnnà kò gbọ́ àwọn nǹkan kan yé nípa ẹ̀sìn. Ìjọ yẹn ní Nàìjíríà ti mọ ìtumọ̀ inshallah. Babangida ní inshallah I will leave the power. Inshallah. Inshallah òun ṣe pọ́ búra ìbìtìnú. Lónà bá múra ó bẹ̀rẹ̀ sí campaign pé ó kó gbogbo ẹ̀jọ́ yányán. Àwọn àdìbò ó kù kí wọ́n announce ìbò. Lọ́ba di páfe wọn bá announce ìbò. Kí ló dé? Abálọ àbábọ̀ ó di pé cancel ìbò. Ọwọ́ ọ̀bọ̀ Abiola tó cancel yẹn gbogbo àṣeyọrí tí ìbá ní Nàìjíríà ọwọ́ kíní yẹn ni cleaner tó pa gbogbo ẹ̀rẹ̀. Allah. Lẹ́yìn ọdún 8 kí ló tún wá tí wọ́n bá ló tún kù. Yes, tí wọ́n bá ní òkú mọ́ kúrò ń bẹ̀ then quit in peace. Kò kúrò ń bẹ̀ ọ̀ntì ìgbà tó dàbùkù. Ó wá ń sọ níjọ́ tí ń ṣe book launch. Ó wá ń sẹ̀ ń dárúkọ àwọn tí wọ́n mislead ẹ̀. Ẹ̀yin alágbára ayé, àwọn alábòsí máa ń kẹ́gbẹ́ alágbára. Níjọ́ tí àdánwò bá dé wọn ní dárúkọ tí wọ́n mọ́ nínú rẹ́kọ̀ọ̀dù tí yín ní ó wà pẹ́yìn lẹ́sà burú tó pọ̀ tó báyìí. Agbára wo ló pọ̀ tí ó lè tàn? Owó wo ló pọ̀ tí ó lè tàn? Ọlá wo ló pọ̀ tí ó lè dilẹ̀? Bó o lágbára ṣe pọ̀ tó? Ebá wa tá ń sọ̀rọ̀ náà ni. Bí kú bá dé ń sìn, ó di jọwọ́rọ́, ọwọ́ ọ̀rọ̀ ẹsẹ̀ ọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀. Láàrin wákàtí 24 oòrùn ti dé. Kí ni fáàrí ènìyàn? Ìwọ tó jẹ́ pé ìbẹ̀rẹ̀ ayé rẹ sperm tí wọ́n fi dá ẹ sperm tí ń rùn bí ẹyin ni. Ọ̀ ń gbáyé pẹ̀lú òórùn bọ́ ọwọ́ tọ́lẹ̀tì ẹnìkan ò lè wọbẹ̀ ní ìṣẹ́jú 5 lẹ́yìn gbọ́ bá jáde. Ǹjẹ́ ọba kú 24 hours ó ti dòórùn kí wà ní fàárí ẹ kí ni ìgbéraga. Bọ́ ọba sóore láyé má dúró tì má sọ pé wọ́n ló dàrú. Ẹ wá dákun ẹ wá béèrè àwọn tí Babangida wá mention wọn pé àwọn ni wọn ò jẹ́ kó sílẹ̀. Àwọn ni wọ́n rẹ́dì láti pa òun, wọ́n rẹ́dì láti pa MKO, wọ́n rẹ́dì láti pa gbogbo wọn. Ẹ wá bí wọ́n léèrè ǹjẹ́ nìkan dákọ̀ wọn mọ́ lẹ́yìn. Allah. Tó bá jẹ́ káyé ó tì ọ́ ní tìkùtì, ìwọ nìkan ni ó kù. Iná lẹ́san. Ṣèyí tó bá lè ṣe nínú méjèèjì. Ẹ̀san ké àdá lórí ọmọ. Ẹ wá wo ìgbà tí IBB tó wá ṣẹ̀ṣẹ̀ ń ṣe apology after 32 years. Ló ṣẹ̀ṣẹ̀ wá ń confirm pé MKO lọ́wọ́ léèbò. Ǹjẹ́ lè dá MKO padà sórí ààrẹ? Só lè jí dìde? Ìdílé MKO tó dẹyọ látara wàhálà yẹn. Ṣé kò mọ̀ pé òun lọ́lọ́run ó bí lérè? Ká dilé ahoro, ilé ọlá dilé ahoro nítorí ìṣẹ̀lẹ̀ yẹn bó ṣe kéré mọ̀ yẹn. Ẹ lọ ní Abíọ́lá lẹ́nìkan ẹ lọ wo bí bẹ́ẹ̀ ṣe rí. Bówó náà ṣe pọ̀ tó Ọlọ́run lọ́mọ bí owó náà padà rá sí nítorí ìbínú ọjọ́ kan. Tí wọ́n bá wá ń ka tí wọ́n bá invite àwọn president lágbàáyé pé wọ́n fẹ́ búra fún lórí orílẹ̀-èdè tuntun, wọ́n ní ṣe mistake pé wọ́n jẹ́ ṣe mistake ẹ̀ lágbàáyé torí pé wọ́n gbàgbọ́ pò ń lọ fẹ́ ìlú gómìnà òní
ẹ̀yin alága ìní ẹ lọ jókòó jẹ́ ẹ jẹ́ nǹkan kan níwájú Ọlọ́run. Ire lẹ́san ìkà náà. Ó lẹ́san ìkà lẹ́san rere náà lẹ́san. Èyí tó bá lè ṣe nínú méjèèjì. Ẹ̀san ké àdá lórí ọmọ. Ẹ̀san ké àdá lórí ọmọ. Ẹ̀san ké àdá lórí ọmọ. Èyí tó bá lè ṣe nínú méjèèjì. Ẹ̀san ké àdá lórí ọmọ. Nínú ayé ẹ̀dá ò lè ṣe kọ́ ọmọ sí ìyàn bá rìn. Nàwa ìbú dàrí àdàbátini. Àdàbátini. Fàyínà yóò hádù làbí ìbú mamara bèèsù wà lánàá. Ìlàwàlì fíìmà náà sí ìbú kọ́dídùkùtù olúwan wàdùkùtù mọ́ran. Kàdàkà èṣù ní fàtà dòròbò. Kàdàkà èṣù ní fàtà. Nàwa ìbú dàrí àdàbátini. Ó máa ń kọ́ ẹ̀dá lẹ́kọ̀ọ́. Akéwùgbà gold. Nàwa ìbú dàrí àdàbátini. Mo kọ́ ẹ̀kọ́ tó pọ̀ nípa ènìyàn láyé. Mo kọ́ lẹ́sìn tó pọ̀ lára ènìyàn. Nàwa yóò wá dùn lábẹ́ mamara bèèsù wà lánàá èmi. Ìlàwàlì fíìmà náà sí ibú. Kò sí aburú tọ́kàn ẹ́ láyé, kò sí rere tọ́kàn ẹ́ tó ní nǹkan tọ́lọ̀ ń fẹ́ kó gé nínú. Kọ́dídùkú tòlúwà Eléyìí tó ń lọ lórí afẹ́fẹ́ gbẹ̀yìn kùtù olúwan. Wàdùkùtù múra kàdàkà èṣù ní fàtà dòròbò. Kàdàkà èṣù ní fàtà dòròbò. Àti báyà láyé ni tó bá wo ayé ẹ̀dá, gbogbo wọn ni wọ́n ní role tí wọ́n fẹ́ play nínú ayé ẹ̀. Òǹkàlùkù ni ó kọ́ tàn kan sílẹ̀. Mamara bèèsù wà lánàá. Ìlàwàlì fíìmà náà sí ibú. Kọ́dídùkùtù olúwan Wàdùkùtù múra kàdàkà èṣù ní fàtà dòròbò. Kàdàkà èṣù ní fàtà dòròbò. A ti sọ̀rọ̀ kékeré fún yàn rí tó gbé wa sókè. Kọ́dídùkú Tí ń pariwo wípé eléyìí tóbi ju pírẹ́sídẹ̀ǹtì lọ. A ti sọ̀rọ̀ tó dìdí ilé fún yàn rí tó sì fẹ́ jàn wá mọ́lẹ̀. Kọ́dídùkùtù olúwan. Wàdùkùtù múra kàdàkà èṣù ní fàtà dòròbò. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí lórí ọ̀rọ̀ tó ń lọ. Ẹ ti jù bá yẹn lọ. Ẹ dákun, àní mi ò lésì tí ń fẹ́ nìkankan. Ọba mi ń bá mi ń fèsì. Nàwa ìbú dàrí Bọ́lọ́run bá ti gbèjà ẹ̀dá. Kí lÓlúwa ẹ̀ tó ń bínú sí? Ọlọ́run dákun gbèjà mi jà. Gbèjà mi jà lójú àbínú ẹ̀. Bọ́lọ́run bá ti gbé àlọ́lọ́run dákun gbèjà mi jà. Ṣé bú ẹni tẹ́ ń bú yẹn òkèlè ń wò ẹ̀ wò sàlẹ̀? Èmi ni mo lọ sílùú Ìlọrin tí mo ní tírípù kan ètò lè. Tírípù kan ètò lè ọjọ́ náà tún ní tòní kò tán bẹ́ẹ̀. Wọ́n fẹ́ stage comeback ni àdẹ̀ní gbà. Ilẹ̀ Yorùbá ti lálàáfíà. Ní traditionalist ẹ̀ṣẹ̀ tó ga jù tí mo ṣẹ̀ wọ́n ni pé mo ń wá àlàáfíà nílẹ̀ Yorùbá. Olórí ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ náà tí wọ́n bá rí ẹnìkan arákùnrin tí mò ń wí tó bá fẹ́ bayé ẹnìkan jẹ́ àwa awẹ́ nìkan tó ti ṣe tó burú táwọn èèyàn ń ṣépè fún lọ́wọ́lọ́wọ́ àwa díràjì ó ń tọ̀ ń lọ bá a káyé ó lè máa ṣépè fún wọn pọ̀. Irú ẹ̀ lọmọ tó pààyàn nílọrin wọ́n fẹ́ díràgì mi lọ wọ kéèsì ọmọ tó pààyàn ńlọrin pẹ̀lú pé ẹlẹ́bọ ni gbogbo ariwo yẹn àmọ́ àníyàn mi ó gbà mí sílẹ̀. Trust táwọn èèyàn ti ní nínú mi pé àlàáfíà ni mo mọ̀ ń wá láyé ó gbà mí sílẹ̀. Mi ò lọ́rọ̀ tí ń sọ lórí ẹ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ. Bọ́lọ́run bá ti gbèjà ẹ̀dá. Dáadáa kí lÓlúwa rẹ̀ tó ń bínú sí. Àlọ́lọ́run dákun gbèjà mi jà. Gbèjà mi jà lójú rà. Lásìkò tó pọ̀ má sọ di inú Ramadan ẹ̀yin èèyàn wá sí inú Ramadan ọdún yìí yóò kún fún ẹ̀kọ́ tó pọ̀ yóò gbóná dáadáa yóò kún fẹ́kọ̀ọ́. Ní wulẹ̀ dákọ̀ rédíò station ní tìtorí o lè wà rédíò station kan kó tó máa dákọ̀ bùnmí àmọ́ o ní Lagos State
a ní rédíò ní rédíò station mẹ́ta ní láti ní wàásí ní Lagos State, 2 lóru 1 lálẹ́. Ní Ọ̀yọ́ State a ní wàásí ní rédíò station mẹ́ta, aago 4:30 4:30 dájí tá ti ń lo Fresh FM bọ̀ láti bí ọdún 10 náà látún continue tí wọ́n bá gbé akó ńbẹ̀. Mo dẹ̀ jẹ́rìí Dr. Ayéfẹ́lẹ́ a maintain 4:30 wa torí là ń lò bọ̀ láti yẹ ọdún yìí. Anybody tó bá fẹ́ dọ́gbọ́n gbé wa kúrò ńbẹ̀ kó lọ ní sùúrù kó náà gba ibi tó fẹ́ gbé wa lọ yẹn kò lè work. Bó bá sì wá jẹ́ pọ̀ náà lọ́gbà kò sí ní tó burú, a lè máa wòran. Ní Ọ̀yọ́ State radio station mẹ́ta, ní Ọ̀ṣun State radio station kan, ní Kwara State radio station 2, ní Ogun State radio station kan. Àwọn ibi tá ti ṣe wá sí nìyẹn. Lẹ́yìn ẹ̀ wá nítorí internet ní gbogbo alalẹ́ ní gbogbo àsìkò sàárì aago 4 òru a máa play wá sí wa lórí internet yìí lórí page Akeugba Gold ọmọ Akeugberu pẹ̀lú Alwazir TV ńlá fi ní kẹ́ tètè lọ follow. Wọ́n ti hijack àwọn page wa tó ní over 300,000. Wọ́n ti bàjẹ́ nítorí wàhálà tí ń fà yìí náà ni. Wọ́n fẹ́ ká ní àyè tá ti reply táwọn bá dá wàhálà sílẹ̀ ní ó fi kọ́kọ́ hijack gbogbo page wa yányán. Lẹ́yìn pé hijack page wa ni a bẹ̀rẹ̀ sí ti game yẹn wọlé one after another. Àmọ́ kò tu irun kankan lára wa. Èmi mọ̀ ní Akeugba Gold ọmọ Akeugberu. Òjò ní kí sẹ̀kẹ̀rẹ̀ dẹ̀ tí wọ́n bá ń kì mí pé ọmọ òjò pa sẹ̀kẹ̀rẹ̀ mọ́ dẹ̀ kò sí òjò tó lè rọ̀ kò lè dẹ̀ sẹ̀kẹ̀rẹ̀. Ibi mo dúró sí. Àlàáfíà lẹ Yorùbá mi ò compromise ẹ̀. Àlàáfíà ó jọba nílẹ̀ Yorùbá. Ìbàjẹ́ tẹ́ni pọ̀jì bá rí kan máa ṣe kiri. A ní bára wa jà Muslim, ẹlẹ́sìn Christianity, ẹlẹ́sìn traditionalist. Yorùbá jọ ni wá, a ní dẹ̀sìn pọ̀ ni. Ó kálukú ọmọ ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Torí tí mò ń pariwo yẹn náà fi ń pariwo pé rí pé tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ àwọn traditionalist. Ìmọ̀ support àwọn traditionalist. Wàláhì mi support wọn rí láyé. Justice ni mo ń ṣe. Bọ́rọ̀ bá ṣe wá ni mo ṣe tẹ̀lé. Níjọ́ mo dẹ̀ ti ń sọ̀rọ̀. Lè rí nǹkan kan tí mo sọ tẹ́ sọ pé ọ̀sẹ̀ eléyìí ó dẹ̀ fail. Torí common sense ni mo fi ń sọ̀rọ̀. Wisdom ni mo fi ń sọ̀rọ̀. Aya Quran ni mo fi ń sọ̀rọ̀. Kò lè fail. Toro dodo ni. Ọlọ́run tó dá Mùsùlùmí ló dá Christianity. Òun ló dá traditionalist. Ọlọ́run kápá kó mọ̀ dá wọn pẹ́ẹ̀pẹ́ wáyé. Kó jẹ́ pàwọ́ Mùsùlùmí nìkan ni. Nígbà Ọlọ́run ti dá wọn wáyé tèmi ti jẹ́ tí ń sọ pé kán kò láyé. Àjọ gbáyé lálàáfíà ni. Àjọ máa bẹ ni. Àjọ máa wọ́nà bílẹ̀ Yorùbá ó ṣe progress ni. Ìyẹn ni ọ̀ràn tí wọ́n dá majority sí. Tí wọn ò gbọdọ̀ rí mi lójú. Èpè ni, èébú ni, irọ́ pípamọ́ ni, kò nítumọ̀ kankan. Nítorí náà tó bá dinú Ramadan àwọn tí ń sanwó wá sí wa Ọlọ́run san yín lẹ́san dáadáa látòkè délẹ̀. Ẹrú Ọlọ́run kan wọ́n ti láwọn fẹ́ gbórúkọ àwọn pamọ́ ní àwọn fẹ́ ṣe fi sabilillah ni ká mọ̀ mọ́ dárúkọ bàbá náà Ọlọ́run san yín lẹ́san dáadáa. Ẹ̀wọ̀n rí ọlá ṣé wà bànà àwọn náà ò ní adárúkọ àwọn àmọ́ wọ́n deserve. Bàbá wọlá ṣé wà bànà ní máa padà sí wọ́n ti sponsor wá sí wa láìmọye station kódà tó fi dórí tẹlifíṣàn tó popular ju gbogbo Nàìjíríà. Ọ̀kan l'Abuja ọ̀kan l'Èkó á wà ńbẹ̀ ní Ramadan yìí kọ́nà òun ṣe ní rọrùn fún wa. Ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe Akeugba Gold dòwò pọ̀. Aláwọn lẹ̀kan tá a fẹ́ sáré tà ó tó bí 100 Lagos Ibadan expressway. A fẹ́ commit owó sórí business. Abárẹ́ni tó lè yọjú á dín owó lórí ẹ̀. Along Ibadan Lagos expressway ọ̀kan face express ni. Ọ̀kan bẹ ní along Ibadan Ìṣẹ́yìn road bíi 200 acres á dín owó lórí tiẹ̀ náà. Babárẹ́ni tó níjẹ̀ tora a fẹ́ sojú kòkòrò ilẹ̀ kan tá a rí tá a fẹ́ kó bọ́. Ẹ bá wa dòwò pọ̀ Ọlọ́run dùn ẹ̀yin náà nù á gbádùn ájì náà jọba. Ájì ọdún yìí ẹ lọ kọ sílẹ̀ ó ṣeé ṣe kọjá àràfà àjímà o. 10 ájì báyìí bọ́ sí Thursday tí a báyìí mention Thursday pé ní ó pé 29 no ní ó pé lóṣù tó síwájú ní òde kan ẹ máa retí pé ó lè pé ó ṣeé ṣe bẹ́ẹ̀. Bákan náà ẹni tí ń wọ́kọ̀ ẹni ń wáyà ẹ text message tàbí kẹ́ lo WhatsApp number. Ẹ rántí ní gbogbo ilẹ̀ Yorùbá àwa la kọ́kọ́ ṣe mass wedding tá a jọyàn ọkọ àtìyàwó 200 pọ̀ ní 2016. Bàbá Ìmáàmù Ìbàdàn tó ní ọjọ́ ìwọ̀n pọ̀ lọ́jà àbá matchmaking wa ní tí ó dẹ̀ farabalẹ̀. Ajá tó bá lóhùn mọ̀ gbẹ́ jẹ ẹdẹnu ẹ̀kọ́ sọ́kàwé. Orí platform wa àwọn obìnrin tí ń bẹ lórí platform matchmaking wa mo fi Ọlọ́run búra di more than 3,000. Mélòó lọkùnrin àákì mọ́lẹ̀ nu obìnrin 3,000. Adúpẹ́ fọ́lọ́run tí ń fọ̀ wá mọ́ ní gbogbo àyè
nítorí náà ẹ mọ́ ọmọ yín wálé ẹ̀kọ́ wa Royal Google Pro School àti ilé kéwu wa ààyè wà fáwọn ọmọ tí wọ́n bá fẹ́ mọ́ sun ilé kéwu bẹ̀tà àní gba ilé kéwu tóbi jọ̀ǹpù ọmọ tí ò padà wá mọ́ ìyẹn là ní gbà ẹ dákun ẹ bá wa dòwò pọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ti ń tẹ́ pè wá fún public lecture nínú Ramadan kò fẹ́ sí ọjọ́ kan tá à ní wáàsí àmọ́ ìyẹn ò ní kárí wáàsí kó tóbi ká tó mọ́ gbégunra wọn o àmọ́ ń ṣe wáàsí 2 mẹ́ta ń jọ míì àsìkò ara làbúra ìgbà tí ó bá tó 10-20 years sísìn a lè má láǹfààní àti máa lọ wáàsí 3 4 mọ́ nítorí náà 08057 81 81 80 080 350 66 122 ire lẹ́san ìkà náà lẹ́san. Ìkà lẹ́san rere náà lẹ́san. Èyí ó bá lè ṣe nínú méjèèjì. Ẹ̀san ké àdá lórí ọmọ.